ti ka fati àti ka bakora bí ẹ kò ṣàdúrà bí àwọn kan sọ pé àdúrà yàtọ̀ sí ìwúre làwa máa ń ṣe ní ilẹ̀ Yorùbá bọ̀ ìwúre yẹn làwọn náà fẹ́ tàn ṣàdúrà bó tilẹ̀ jẹ́ pé ó yàtọ̀ àti ìwúre àti àdúrà kò sí nínú Quran àwa sọ fún wọn pé Quran ìwé ìtàn àwọn Kùrẹ́ṣì ni so gbogbo bí tẹ́ bá ti rí ibi tó ń sọ pé Olúwa wa ṣàánú mi fún mi lómi mu jẹ́ rí jẹ́ èèyàn kan ló ń lọ níbì kan wọ́n lè jẹ́ pé ìtàn Dáúdà ni wọ́n ń sọ tàbí ìtàn Solomon but now nígbà tá a ka Quran chapter 3 àwọn èèyàn wò pé ṣé Bíbélì là ń kà ní àbí Quran bẹ́ẹ̀ Quran ni à ń kà à ń rí ìtàn Zakaraya à ń rí ẹ̀rọ mi lẹ́sẹ̀ àwọn orúkọ tó ń dá yẹn Amadélékè Zakaraya Miriam John kọ́mà nínú Suratu Al-Imran ni o so àwọn tó jẹ́ Christian gan wò pé ṣé Bíbélì là ń kà ni àwọn ìtọ́nú Bíbélì ni wọ́n kọ síbí yìí mo ní bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn tí kò bá sí nǹkan tó ń jẹ́ Judaism kò lè sí Kristẹni tí ó bá sí Christian kò lè sí Islam so wọ́n kàn mú gbogbo ẹ̀ wọ́n tún ṣe wọ́n fọ̀dà kún wọ́n gba lẹ́gbẹ̀ẹ́ Muhammadu irọ́ lásán ló pa o àwọn kan náà ló kọ gbó kinní yẹn kò sì lè jẹ́ orí Muhammadu yẹn gan kú orí ẹ̀ kú kò lè jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn nu ẹ̀ ló ti jáde wọ́n kọ́pì ẹ̀ ni àwọn kan máa sọ pé sáyẹ́nsì wà ní Quran wọ́n kọ́pì ẹ̀ ni gbogbo wa ti rí i pé àwọn Greek doctors tó ti wà kí wọ́n tó kọ Quran wọ́n tẹ̀ tó bí Muhammadu àwọn òwe tí wọ́n ti kọ́lẹ̀ nípa science òun ni wọ́n copy sínú Quran so tẹ́ ẹ bá wo Quran ó kàn contain ọ̀rọ̀ Muhammadu àti àwọn copied text òun ni ó wà nínú Quran orí Muhammadu ò gbé gbogbo orí Allah gan ò gbé gbogbo kíní yẹn àtọ́rọ̀ Allah náà ò mọ nǹkan kan ṣẹ́gẹ́t Allah náà kò mọ̀wé kò mọ nǹkan kan so Allah tó fẹ́ gbé nǹkan wá fún Muhammadu gan kò mọ anything Muhammadu fúnra rẹ̀ kò lè kọ́ kò lè kà kò mọ anything àwọn ibi tó jẹ́ ibi tí Muhammadu lò ń bẹ̀ àwọn tó jẹ́ ọ̀rọ̀ Muhammadu òun náà ní tẹ́ máa ti rí ojú sọ pé fìyàwó ẹlẹ́ fún mi Allah sọ pé pátá yẹn ẹni tó bá jí ó máa gbé kọ́ọ̀nù ẹ ti gẹ̀ tó gbé tó ti fi Allah tó ti fà Allah guide àwọn yẹn tẹ́ máa rí tó jẹ́ ọ̀rọ̀ Muhammadu so àwọn yẹn àwọn amukun mẹ́kọ̀ọ́ yẹn wá ní sáyẹ́nsì wà nù Quran meanwhile wọ́n lọ kọ́pì àwọn nǹkan yẹn nínú àwọn òwe tó ti wà tẹ́lẹ̀ ni ní ọ̀rọ̀ nípa embryology tí wọ́n ṣe mistake pé sperm máa ń wá láti spinal cord Greek doctor yẹn ló ṣe mistake nígbà yẹn pé ojú ò tí ì là dáadáa ńgbà yẹn so òun ni wọ́n kọ́pì náà sí inú Quran tí ó gba àwọn nǹkan yìí irọ́ lásán ni gbogbo ẹ̀ now Quran tí wọ́n máa kà fún ẹjọ́ bí wọ́n bá ń kà fún ẹ lárúbáwá wàá máa ní okay wàá máa ní àmì.